Ẹ̀yin tèmi, ẹ̀yin tí olólùfẹ́ Láfíndárà, sinimá Láfíndárà apá kejì tún ti jáde o. Fún ẹ̀yin tẹ́ wo apá kìíní, apá kejì ti jáde fẹ́ tẹ́ ẹ bá tí ì mọ̀, ṣe bẹ́ẹ̀ rí. Fún ẹ̀yin tẹ́ bá fẹ́ wo apá kẹta tó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀dẹ̀, ẹ tẹ subscribe button sórí YouTube bí tẹ́ ẹ bá ti subscribe tẹ́lẹ̀, kẹ́ ẹ tún wá comment part 3. Ẹ kọ́kọ́ tẹ subscribe button yẹn, kẹ́ ẹ wá comment part 3 Láfíndárà. Ẹ̀yin tèmi, ìyá Láfíndárà ti di ti Láfíndárà pa o. Ó ti ti Láfíndárà pa o. Gẹ́gẹ́ bí ọmọ tó padà tó wà ní ọkọ, ṣé bó yẹ kó fọmọ ẹlẹ́ni, òun ló bẹ̀rẹ̀ sí ní kọ lóríṣiríṣi sọ́kọ ẹ̀ tí yẹn bẹ̀rẹ̀ sí ní fi ṣe bó ṣe wù. Báyìí sìn ọkọ Láfíndárà ti lọ fẹ́ lòmíì o. Ẹni tó dẹ̀ lọ fẹ́ ìyá ọ̀gbá ni. Ẹ bi lọ́wọ́ mi pé ta ló fẹ́, ẹ lọ wò ó lórí YouTube Yorùbá Premium. Mide Martins ló fẹ́. Fún ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ wo part 3 lọ́nà dẹ̀dẹ̀dẹ̀dẹ̀, ẹ kọ́kọ́ comment part 3 kẹ́ ẹ subscribe sórí bíbá ẹ̀ torí tó bá ṣe ń drop ẹ̀ báyìí la máa tètè kẹ́ ẹ mọ̀. Kó lè má pẹ́ bí part 2 ṣe pẹ́, mọ̀ pé part 1 àti jáde ó ti ṣe díẹ̀. Bí part 2 tó wá jáde lórí Yorùbá Premium TV ló wà o. Bí part 2 tó wá jáde, ẹ tètè tẹ subscribe button kọ́ lè tètè mú wá sharp fún wa. Ẹ tẹ subscribe button kẹ́ ẹ tẹ Láfíndárà part 3 síbí báyìí. Kẹ́ ẹ tẹ subscribe button kẹ́ ẹ wá tẹ Láfíndárà part 3 kẹ́ ẹ lè share pẹ̀lú àwọn tí ò tí ì mọ̀ pé Láfíndárà 2 ti jáde tó ṣe díẹ̀ tí 1 ti jáde. Part 3 kò lè máa pẹ́ bó ṣe pẹ́. Part 3 òbí máa ṣe dẹdẹ o, òbí mi ò dá o. Ó dẹ̀ ti ọmọ ẹ̀ títí ó dẹ̀ ti sínú iná lọ́mọ tó ti ń gbádùn jẹ́jẹ́jẹ́ níbi tí ó ti lọ lọ́kọ. Ó wá bẹ̀rẹ̀ sí ní kọ́ńkọ́kúkọ títí ọmọ yìí fi ṣe ẹsẹ̀ gbé. Ọlọ́run ò ní jẹ́ ká ṣe ẹsẹ̀ gbé o. Mide Martins tó dẹ̀ lọ fẹ́ wa, ìyá ọ̀gbá. Àbẹ̀bí gan máa mọ̀ pé wọ́n fẹ́ yàwó lé òun. Láfíndárà apá kẹta, ayọ̀láyà ni kẹ́ kíkó lé ní o. Láfíndárà ẹ tẹ subscribe button báyìí kẹ́ ẹ dẹ̀ comment part 3 kí part 3 lè tètè ṣe kíni kó lè tètè kàn wá lára. Láfíndárà sinimá tí ò ṣe é wò fún tọkọ tìyàwó tẹbí káàkiri. Láfíndárà part 3 èyí tí ẹ lè wait, mo mọ̀ pé ẹ lè wait láti wò. Fún ẹ̀yin tẹ́ ẹ lè wait, ẹ tètè part 3 sí comment section bíbá. Ẹ̀yin tèmi, ẹ̀yin tí olólùfẹ́ Láfíndárà, sinimá Láfíndárà apá kejì tún ti jáde o. Fún ẹ̀yin tẹ́ wo apá kìíní, apá kejì ti jáde fẹ́ tẹ́ ẹ bá tí ì mọ̀, ṣe bẹ́ẹ̀ rí. Fún ẹ̀yin tẹ́ bá fẹ́ wo apá kẹta tó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀dẹ̀, ẹ tẹ subscribe button sórí YouTube bí tẹ́ ẹ bá ti subscribe tẹ́lẹ̀, kẹ́ ẹ tún wá comment part 3. Ẹ kọ́kọ́ tẹ subscribe button yẹn, kẹ́ ẹ wá comment part 3 Láfíndárà. Ẹ̀yin tèmi, ìyá Láfíndárà ti di ti Láfíndárà pa o. Ó ti ti Láfíndárà pa o. Gẹ́gẹ́ bí ọmọ tó padà tó wà ní ọkọ, ṣé bó yẹ kó fọmọ ẹlẹ́ni, òun ló bẹ̀rẹ̀ sí ní kọ lóríṣiríṣi sọ́kọ ẹ̀ tí yẹn bẹ̀rẹ̀ sí ní fi ṣe bó ṣe wù. Báyìí sìn ọkọ Láfíndárà ti lọ fẹ́ lòmíì o. Ẹni tó dẹ̀ lọ fẹ́ ìyá ọ̀gbá ni. Ẹ bi lọ́wọ́ mi pé ta ló fẹ́, ẹ lọ wò ó lórí YouTube Yorùbá Premium. Mide Martins ló fẹ́. Fún ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ wo part 3 lọ́nà dẹ̀dẹ̀dẹ̀dẹ̀, ẹ kọ́kọ́ comment part 3 kẹ́ ẹ subscribe sórí bíbá ẹ̀ torí tó bá ṣe ń drop ẹ̀ báyìí la máa tètè kẹ́ ẹ mọ̀. Kó lè má pẹ́ bí part 2 ṣe pẹ́, mọ̀ pé part 1 àti jáde ó ti ṣe díẹ̀. Bí part 2 tó wá jáde lórí Yorùbá Premium TV ló wà o. Bí part 2 tó wá jáde, ẹ tètè tẹ subscribe button kọ́ lè tètè mú wá sharp fún wa. Ẹ tẹ subscribe button kẹ́ ẹ tẹ Láfíndárà part 3 síbí báyìí. Kẹ́ ẹ tẹ subscribe button kẹ́ ẹ wá tẹ Láfíndárà part 3 kẹ́ ẹ lè share pẹ̀lú àwọn tí ò tí ì mọ̀ pé Láfíndárà 2 ti jáde tó ṣe díẹ̀ tí 1 ti jáde. Part 3 kò lè máa pẹ́ bó ṣe pẹ́. Part 3 òbí máa ṣe dẹdẹ o, òbí mi ò dá o. Ó dẹ̀ ti ọmọ ẹ̀ títí ó dẹ̀ ti sínú iná lọ́mọ tó ti ń gbádùn jẹ́jẹ́jẹ́ níbi tí ó ti lọ lọ́kọ. Ó wá bẹ̀rẹ̀ sí ní kọ́ńkọ́kúkọ títí ọmọ yìí fi ṣe ẹsẹ̀ gbé. Ọlọ́run ò ní jẹ́ ká ṣe ẹsẹ̀ gbé o. Mide Martins tó dẹ̀ lọ fẹ́ wa, ìyá ọ̀gbá. Àbẹ̀bí gan máa mọ̀ pé wọ́n fẹ́ yàwó lé òun. Láfíndárà apá kẹta, ayọ̀láyà ni kẹ́ kíkó lé ní o.
Láfíńdára ẹ tẹ subscribe button báyìí kẹ́ ẹ dẹ̀ comment part 3 kí part 3 lè tètè ṣe kíni kó lè tètè kàn wá lára. Láfíńdára sinimá tí ò ṣe é wò fún tọkọ tìyàwó tẹbí káàkiri. Láfíńdára part 3 èyàn tí ẹ lè wait, mo mọ̀ pé ẹ lè wait láti wò. Fún ẹ̀yin tí ẹ lè wait, ẹ tètè tẹ part 3 sí comment section bíbá. Ẹ̀yin tèmi, ẹ̀yin tí olólùfẹ́ Láfíńdára, sinimá Láfíńdára apá kejì tún ti jáde o. Fún ẹ̀yin tẹ́ wo apá kìíní, apá kejì ti jáde fẹ́ tẹ́ ẹ bá tí ì mọ̀, ṣe bẹ́ẹ̀ rí. Fún ẹ̀yin tẹ́ bá fẹ́ wo apá kẹta tó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀dẹ̀, ẹ tẹ subscribe button sórí YouTube bí tẹ́ ẹ bá ti subscribe tẹ́lẹ̀, kẹ́ ẹ tún wá comment part 3. Ẹ kọ́kọ́ tẹ subscribe button yẹn, kẹ́ ẹ wá comment part 3 Láfíńdára. Ẹ̀yin tèmi, ìyá Láfíńdára ti di ti Láfíńdára pa o. Ó ti ti Láfíńdára pa o. Gẹ́gẹ́ bí ọmọ tó wà nílé ọkọ, ṣé bó yẹ kó fọmọ ẹlẹ́ni, òun ló bẹ̀rẹ̀ sí ní kọ lóríṣiríṣi sọ́kọ ẹ̀ tí yẹn bẹ̀rẹ̀ sí ní fi ṣe bó ṣe wù. Báyìí sìn ọkọ Láfíńdára ti lọ fẹ́ lòmíì o. Ẹni tó dẹ̀ lọ fẹ́ ìyá ọ̀gbá ni. Ẹ bèèrè lọ́wọ́ mi pé ta ló fẹ́, ẹ lọ wò ó lórí YouTube Yorùbá Premium. Mide Martins ló fẹ́. Fún ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ wo part 3 lọ́nà dẹ̀dẹ̀dẹ̀dẹ̀, ẹ kọ́kọ́ comment part 3 kẹ́ ẹ dẹ̀ subscribe sórí bíbá yìí torí tó bá ṣe ń drop ẹ̀ báyìí la máa tètè jẹ́ kẹ́ ẹ mọ̀. Kó lè má pẹ́ bí part 2 ṣe pẹ́, mọ̀ bí part 2 àti jáde ó ti ṣe díẹ̀. Bí part 2 tó wá jáde lórí Yorùbá Premium TV ló wà o. Bí part 2 tó wá jáde, ẹ tètè tẹ subscribe button kó lè tètè mú wá sharp fún wa. Ẹ tẹ subscribe button kẹ́ ẹ dẹ̀ tẹ Láfíńdára part 3 síbí báyìí. Kẹ́ ẹ tẹ subscribe button kẹ́ ẹ wá tẹ Láfíńdára part 3 kẹ́ ẹ dẹ̀ share pẹ̀lú àwọn tí ò tí ì mọ̀ pé Láfíńdára 2 ti jáde tó ṣe díẹ̀ tí wọ́n àti jáde. Part 3 kó lè máa pẹ́ bó ṣe pẹ́. Part 3 òbí máa ṣe dẹ́dẹ́ o, òbí mi yẹn ò dáa o. Ó dẹ̀ ti ọmọ ẹ̀ títí tí ó dẹ̀ ti sínú iná lọ́mọ tó ti ń gbádùn jẹ́jẹ́jẹ́ níbi tí ó ti lọ lọ́kọ. Òun wá bẹ̀rẹ̀ sí ní kọ́ńkọ́kúkọ títí ọmọ yìí fi ṣe ẹsẹ̀ gbé. Ọlọ́run ò ní jẹ́ ká ṣe ẹsẹ̀ gbé. Mide Martins tó dẹ̀ lọ fẹ́ wa, ìyá ọ̀gbá. Àbẹ̀bí gan máa mọ̀ pé wọ́n fẹ́ yàwó lé òun. Láfíńdára apá kẹta, ayọ̀láyà ni kẹ́ kíkó lé ní o. Láfíńdára ẹ tẹ subscribe button báyìí kẹ́ ẹ dẹ̀ comment part 3 kí part 3 lè tètè ṣe kíni kó lè tètè kàn wá lára. Láfíńdára sinimá tí ò ṣe é wò fún tọkọ tìyàwó tẹbí káàkiri. Láfíńdára part 3 èyàn tí ẹ lè wait, mo mọ̀ pé ẹ lè wait láti wò. Fún ẹ̀yin tí ẹ lè wait, ẹ tètè tẹ part 3 sí comment section bíbá. Ẹ̀yin tèmi, ẹ̀yin tí olólùfẹ́ Láfíńdára, sinimá Láfíńdára apá kejì tún ti jáde o. Fún ẹ̀yin tẹ́ wo apá kìíní, apá kejì ti jáde fẹ́ tẹ́ ẹ bá tí ì mọ̀, ṣe bẹ́ẹ̀ rí. Fún ẹ̀yin tẹ́ bá fẹ́ wo apá kẹta tó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀dẹ̀, ẹ tẹ subscribe button sórí YouTube bí tẹ́ ẹ bá ti subscribe tẹ́lẹ̀, kẹ́ ẹ tún wá comment part 3. Ẹ kọ́kọ́ tẹ subscribe button yẹn, kẹ́ ẹ wá comment part 3 Láfíńdára. Ẹ̀yin tèmi, ìyá Láfíńdára ti di ti Láfíńdára pa o. Ó ti ti Láfíńdára pa o. Gẹ́gẹ́ bí ọmọ tó wà nílé ọkọ, ṣé bó yẹ kó fọmọ ẹlẹ́ni, òun ló bẹ̀rẹ̀ sí ní kọ lóríṣiríṣi sọ́kọ ẹ̀ tí yẹn bẹ̀rẹ̀ sí ní fi ṣe bó ṣe wù. Báyìí sìn ọkọ Láfíńdára ti lọ fẹ́ lòmíì o. Ẹni tó dẹ̀ lọ fẹ́ ìyá ọ̀gbá ni. Ẹ bèèrè lọ́wọ́ mi pé ta ló fẹ́, ẹ lọ wò ó lórí YouTube Yorùbá Premium. Mide Martins ló fẹ́. Fún ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ wo part 3 lọ́nà dẹ̀dẹ̀dẹ̀dẹ̀, ẹ kọ́kọ́ comment part 3 kẹ́ ẹ dẹ̀ subscribe sórí bíbá yìí torí tó bá ṣe ń drop ẹ̀ báyìí la máa tètè jẹ́ kẹ́ ẹ mọ̀. Kó lè má pẹ́ bí part 2 ṣe pẹ́, mọ̀ bí part 2 àti jáde ó ti ṣe díẹ̀. Bí part 2 tó wá jáde lórí Yorùbá Premium TV ló wà o. Bí part 2 tó wá jáde, ẹ tètè tẹ subscribe button kó lè tètè mú wá sharp fún wa. Ẹ tẹ subscribe button kẹ́ ẹ dẹ̀ tẹ Láfíńdára part 3 síbí báyìí. Kẹ́ ẹ tẹ subscribe button kẹ́ ẹ wá tẹ Láfíńdára part 3 kẹ́ ẹ dẹ̀ share pẹ̀lú àwọn tí ò tí ì mọ̀ pé Láfíńdára 2 ti jáde tó ṣe díẹ̀ tí wọ́n àti jáde. Part 3 kó lè máa pẹ́ bó ṣe pẹ́. Part 3 òbí máa ṣe dẹ́dẹ́ o, òbí mi yẹn ò dáa o. Ó
ó dẹ̀ ti ọmọ ẹ̀ títí ó dẹ̀ tì sínú iná lọ́mọ tó ti ń gbádùn jẹ́jẹ́jẹ́ níbi tí ó ti lọ lọ́kọ. Òun wá bẹ̀rẹ̀ sí ní kọ́ ńkọkúkọ títí ọmọ yìí fi ṣe ẹsẹ̀ gbé. Ọlọ́run ò ní jẹ́ ká ṣe ẹsẹ̀ gbé o. Mide Martins tán dẹ̀ lọ fẹ́ wa, ìyá ọ̀gbà. Àbẹ̀bí gan máa mọ̀ pé wọ́n fẹ́ yàwó lé òun. Láfíndàrà apá kẹta, Ayọ̀láya ni kẹ́ kíkó lé ní o. Láfíndàrà ẹ tẹ subscribe button báyìí kẹ́ ẹ dẹ̀ comment part 3 kí part 3 lè tètè ṣe kíni kó lè tètè kàn wá lára. Láfíndàrà sinimá tí ò ṣe é wò fún tọkọ tìyàwó tẹbí káàkiri. Láfíndàrà part 3 èyàn tí ẹ lè wait, mo mọ̀ pé ẹ lè wait láti wò. Fún ẹ̀yin tí ẹ lè wait, ẹ tètè part 3 sí comment section bíbá. Ẹ̀yin tèmi, ẹ̀yin tí olólùfẹ́ Láfíndàrà, sinimá Láfíndàrà apá kejì tún ti jáde o. Fún ẹ̀yin tẹ́ wo apá kìíní, apá kejì ti jáde fẹ́ tẹ́ ẹ bá tí ì mọ̀, ṣe bẹ́ẹ̀ rí. Fún ẹ̀yin tẹ́ bá fẹ́ wo apá kẹta tó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀dẹ̀, ẹ tẹ subscribe button sórí YouTube bí tẹ́ ẹ bá ti subscribe tẹ́lẹ̀. Kẹ́ ẹ tún wá comment part 3. Ẹ kọ́kọ́ tẹ subscribe button yẹn, kẹ́ ẹ wá comment part 3 Láfíndàrà.